fẹ́fẹ́ nìkan ni tó ń gbilẹ̀ títí wá ìròyìn àjímúná. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń gbilẹ̀ títí wá. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń gbilẹ̀ títí wá. Ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa. Ẹ̀jẹ̀ tí ẹ bá wa gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń gbilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Àjímúná. Ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan tó ń gbilẹ̀ títí wá. Ìròyìn àjímúná. Anytime I wake up in the morning, I see your goodness in my life. Even at night when I go to sleep, you surround me with your favor. Say, when I look to my right hand, when I look to my left hand, everywhere I go, Landlady lórí ìgbésẹ̀ fún ọmọ ayálégbé rẹ̀ ní Majele nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ náà ni ìròyìn ti jáde látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní abúlé kan tí wọ́n pè ní abúlé ìwé
ọjọ́ ìṣẹ́gun ọ̀hún nítorí tó wáyé nínú ìwé ìròyìn Punch ní ìròyìn náà ló ti jáde wá o. àwọn ènìyàn kan tí wọ́n ń bí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìdìbò náà ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí wọ́n ṣe ń já ilẹ̀ gbà ọmọ lọ́wọ́ ilẹ̀ tí wọ́n ti dàpọ̀. ìwé ìròyìn Punch ló kọ́ jáde. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti ń sọ ìlú wọn látàrí bí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti pọ̀ jálẹ̀ wípé àwọn ètò ìlànà ààbò lẹ́yìn tí ọjọ́ tí ìgbàlódé wọn ni gbogbo eléyìí yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ọmọ mẹ́ẹ̀ yóò jẹ́ ránjà náà kọ̀rọ̀. nínú ìwé ìròyìn Punch ní mo rí ìròyìn yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi kóró òfin gbé àwọn ènìyàn mẹ́sàn-án kan pẹ̀lú bí wọ́n ṣe lọ́wọ́ nínú ìdigunjalè wọ́n sì gba àwọn ọkọ̀ tí wọ́n ti gbé wọ́n gbà pẹ̀lú ọ̀rọ̀ ní ìlú Àbújá ìwé ìròyìn Punch. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ọ̀pọ̀ ti jáde láti ẹnu arábìnrin kan tí wọ́n ní òun àti ẹni tí ó jẹ́ sẹ́ńtọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà oṣù ọmọlẹ̀ tí wọ́n jọ ní wọn nínú bàálù ayárafẹ́fẹ́ private jet níbi tí oṣù ọmọlẹ̀ tó ti fọwọ́ pa arábìnrin ọ̀hún lẹ́sẹ̀ ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn oṣù ọmọlẹ̀ ó ní kíní tẹ̀ ń wò arábìnrin ti jáde ó ní kìí ṣe àìwọ̀ ọ̀dà ìbá gba sẹ́ńtọ̀ ní gbọ́ gbọ́ nínú mọ̀ pé kìí ṣe àìwọ̀ sẹ́ńtọ̀ ní ṣé àìbá tó ń bí táwọn ẹ̀bá tó ń bí ra ẹ̀ ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ sí live and direct tó ní orílẹ̀-èdè ọ̀dẹ̀ bá ti gba sẹ́ńtọ̀ ní gbọ́ ọ̀lọ́tàrí ẹ̀wọ̀n ọ̀fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ọmọ ọwọ́ kẹ̀wọ̀n lẹ́sẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ti di ọwọ́ nìyí fásitì tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fásitì ìlàtò ni wọ́n ti pèyàmọ́ ọjọ́ kẹfà oṣù kẹta gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ iṣẹ́ àkọ́kọ́ wọlé ní fásitì náà ìwé ìròyìn Punch ló kọ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune èdè tí ìròyìn ti gbé o ní a ti ń gbé òdì nínú wípé àwọn iléṣà náà ni a ti gbé òdì nínú wípé àwọn ó ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngàn Make sure your hand is raised above your neighbor's hand. Ó yẹ sọ pé Olúwa wá ga. gómìnà lẹ́yìn tí ó wà ní ìlú Iléṣà ìwé ìròyìn Nigerian One more time. náà ti kọ̀rọ̀. nínú ìwé Display ìròyìn how high your God is. ti jáde wá Say ìyàwó Olúwa wá ààrẹ ga. tẹ́lẹ̀ rí Olúwa wá fẹ́. Olúwa wá jì. Olúwa wá ga. Olúwa wá fẹ́. Olúwa wá jì. Everybody nínú ìwé appreciate. ìròyìn Nigerian Tribune náà ni eléyìí ló wà níbẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ní sẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní káyàmá wọn ni eléyìí gan ló fi rẹ̀ sílẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ètò ààbò lábẹ́ ìṣàkóso rẹ̀ ó ti fẹ̀gbẹ́ wọn gànà ìwé ìròyìn Nigerian Tribune náà ló kọ̀rọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí náà ló ti jáde wá o àwọn ìdílé gbajúgbajà olórin ẹ̀mí nì One more time, your hands up above your head. Say ni wọ́n máa ti Olúwa wá bẹ̀rẹ̀ sí ní ga. sọ oríṣiríṣi ọ̀rọ̀ Olúwa wá pẹ̀lú tí ọkọ rẹ̀ nílẹ̀ Olúwa wá jì. bó ṣe tú àṣírí Olúwa wá ga. ìwé ìròyìn Punch. Olúwa wá fẹ́. nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti Everybody eléyìí appreciate. níbi tí àwọn àtúntò kọ̀ọ̀kan eléyìí tìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe lọ́dún 2026 látàrí àwọn àtúntò eré ìdárayá àtúntò ọrọ̀ ajé àti àwọn àtúntò míì wọ́n ní gbogbo ẹ̀ ní ààrẹ Bọ́lá Tinubu ló ti sísọ lójú rẹ̀ báyìí ìwé ìròyìn The Nation náà ló kọ̀wé. nínú ìwé ìròyìn Punch náà ni mo rí kókó yìí o náà sì ni kókó tó kẹ́yìn pápá ọ̀dọ́ níbi ẹnìkan tó jẹ́ oníṣòwò ńlá obìnrin ni ó fohùn lédè wípé òun lùgbàdì ìṣẹ̀lẹ̀ gbígbánilójú gbígbáni níkàkọ́ nínú oníjìbìtì pẹ̀lú bí àwọn ọ̀dọ́kùnrin bí wọ́n ṣe ń parọ́ fún òun pé àwọn yóò fẹ́ òun kí òun sì kó owó fún wọn ní ọkùnrin ṣọ́ra fọ́kùnrin o ṣọ́ra fọ́kùnrin o ẹ̀yà mi ò wò ìyá àti àwọn ìròyìn náà ni ìyàwó máa mú wá sí etí lọ àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe.
Can you talk to your neighbor and say, neighbor? There is a kind of new beginning that happens to somebody. Brand new. You will not be able to say anything. The only thing you can do is to raise your hands above your head. Find a neighbor, a partner. You place the hand on your head and you shout Jesus here. Àwọn ti ṣetán báyìí láti ṣe ilé ẹgbẹ́ eléyìí ní orí ẹ̀sìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àbújá wípé wọ́n ti ṣetán báyìí láti lọ ṣíṣọ lójú ẹ̀ láti máa tún ṣe ìpàdé nínú ìfẹ̀kẹ́yìn gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ rántí pé òun náà ni wọ́n ti ti ilé ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP sílùú Àbújá ní ẹ̀sìn nípa ṣùgbọ́n àwọn ìdúgbò eléyìí tí wọ́n ti wọ wípé òun náà ní ẹ̀mọ̀ ti kéde that when you go to that doctor, the doctor will say you are carrying a triplet right now. The kind of new beginning that makes you build your own triplet. If it happens to you, you are going to raise your hand up and you shout Jesus here. Yóò dàbí ìgbà tó jẹ́ pé Ọlọ́run nípa ìfẹ́ tó bẹ̀ nítorí pé nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2025 lẹ́yìn ọ̀bá gbàgbé lẹ́yìn ti pé lẹ́yìn ìgbà tí ìpàdé gbogbo ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé ní olúùlú One more. There is a kind of testimony that happens to you. That even if they don't give you opportunity to share the testimony on the altar, you can run around your auditorium and you can shout, Ebenezer, ìbò lẹ́wọ̀ kò mọ̀ sáyé yín ní àyè lọ̀rọ̀ ló bá di bọ́ọ̀lù kọ́ ọ̀yà mi àwọn bàbá tó di agbádá wọ́n fa agbádá kó wọn lórí kó wọn lẹ́sẹ̀ nígbà tí wọ́n débẹ̀ ó ní ṣùgbọ́n lásìkò yìí òun náà ní igun tàwọn wípé náà jáde wọ́n ní ẹ̀wọ́ òun bó bá ti di ọjọ́ ajé eléyìí tí ń bọ̀ tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2026 àwọn náà àwọn ọmọ lọ ní ẹgbẹ́ àkókò ìjọba àwọn náà ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n kí ni are you ready for my testimony? ẹ sáà máa múra lẹ̀ are you ready for my testimony? Oh yes, say neighbor, come and join me, sing hallelujah. Yálà èèyàn ṣe léṣe ni àkókò dúkìá bá bàjẹ́ kẹ́ ẹ ti mọ̀ kẹ́ ẹ dáhùn tó o
nítorí pé àwọn òbí lè wọ́n lọ́nà ẹnì kan máa gbé àwọn tà ó sì máa rẹ́ àwọn jẹ ó tún wá máa fẹ́ rẹ́ àwọn tà nítorí pé àsìkò eléyìí tí ilé ẹjọ́ tí wọ́n bá gbé kalẹ̀ wípé ẹ̀wọ̀ ọbẹ̀ náà làwọn ò tó wọbẹ̀ o nígbà tí ìbò wíkẹ náà sọ pé ẹgbẹ́ òṣèlú àwọn asọ́mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn independent national electoral commission òun náà ló ti kéde àwọn òwe wípé ìdìbò àkọ́jọ́ òun náà ti di àjọ inec tí wọ́n dámọ̀ ìyẹn ní ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ lẹ́yìn náà ló sì bá tí wọ́n fi fi àmọ́ wípé wọ́n bá di ọjọ́ ajé wọ́n máa lọ ilé ẹgbẹ́ àwọn gbà àjọ inec ti sọ pé àwọn ní ìbò táwọn dámọ̀ àhà nígbò sùràkí ní ẹ̀ mọ́mọ́ dánwò bẹ́ẹ̀ bá wá fẹ́ dánwò ó dìgbà náà náà o ó dìgbà náà náà o ká tó wọ̀ bọ́ọ̀sì ìwé ìròyìn náà ọkọ̀ nínú ìwé ìròyìn daily post ní orílẹ̀-èdè ti fi ọwọ́ mi yé o kọ́láhùn fún gbà wá lọ́wọ́ àwọn àdìsámọ́ra tẹ́lifíṣẹ́nì ìmẹ́yẹ tó súnmọ́ ni wọ́n ya bo agbègbè kan ní ìpínlẹ̀ benue tí wọ́n sì jí arábìnrin kan tó sá lọ bẹ́ẹ̀ ni wọ́n tún dáná sun ọjà gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post tó ti jábọ̀ pé àwọn àdìsámọ́ra lánàá ọjọ́ ẹtì ni wọ́n ya bo agbègbè kan ní ìpínlẹ̀ benue tí wọ́n sì jí arábìnrin kan gbé sá lọ àwọn àdìsámọ́ra yìí ni wọ́n ṣiṣẹ́ láàbí wọn ní ọjà kan tí wọ́n ń fi orúkọ rẹ̀ ní anwase ní wáńtíyọ ní ìjọba ìbílẹ̀ tiwande ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nítorí pé arábìnrin kan tó jẹ́ ìyá òǹtajà ni wọ́n ti gbé sá lọ tí wọ́n sì ti dá sí ọjà ó ṣe kí ni kò tó bí ìṣẹ̀lẹ̀ náà lójú rẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí ní pàṣẹ fún àwọn oníwèé ìròyìn wípé àwọn àdìsámọ́ra yìí wọ́n ti kọ́kọ́ fara pamọ́ sí ibi ara òkè kan tó wà ní ẹ̀gbẹ́ ọjà náà tí kò jìnnà sí ìlú gẹ́gẹ́ bó ṣe rí ó ní nígbà tí ó yá o ni wọ́n bá dé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìbọn sókè kẹ̀kẹ́ débi wípé àwọn ìyálàjẹ àwọn bàbálọ́jà àti gbogbo àwọn tí wọ́n mẹ́jà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàṣálà fún ẹ̀mí wọn wọn níwé ìròyìn daily post wọ́n jábọ̀ wípé àwọn àdìsámọ́ra yìí wọ́n ṣiṣẹ́ burúkú yìí débi wípé ọkàn àwọn ènìyàn kò balẹ̀ mọ́ ó sojú mi kúrò mí òun náà ó tún sọ fún àwọn oníwèé ìròyìn wípé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ láàbí wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún fi iná bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn oníwèé ìròyìn wọ́n bẹ̀rẹ̀ sí ní pe ẹ̀rọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti fi tó wọn létí ṣùgbọ́n kò ní ọ̀hún kẹsì jáde gẹ́gẹ́ bí ìwé ìròyìn oṣù jábọ̀. ìwé ìròyìn information ilé ìṣèlú ti jáde wọ̀ níbẹ̀ ní sẹ́nitọ̀ jimoh ibrahim náà ló ti tó ti ń lo jimoh tó ti ń kọ́ nílé di ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà látàrí jimoh ṣe ń rérò orílẹ̀-èdè yìí sí ní ilẹ̀ nínú orílẹ̀-èdè àgbáláyé ẹ̀dùn tí màmá ti lọ sójú orílẹ̀-èdè yìí ilé ìtẹ́gbẹ́ kalẹ̀ ní orílẹ̀-èdè amẹ́ríkà sẹ́nitọ̀ eléyìí tí ó ṣe ti apá àgbègbè ìpínlẹ̀ Ondo nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́nitọ̀ jimoh ibrahim cfa àti sẹ́nitọ̀ eléyìí tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Edo nílé ìgbìmọ̀ aṣòfin adams oshiomhole àwọn méjèèjì òun náà ní àmọ̀ tí wọ́n ń ṣe fi obìnrin àkọ́kọ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu látàrí bí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà bó ṣe kọrin eré fún mọ̀mọ́ jimoh ibrahim òun náà lọ sọ̀rọ̀ lánàá òde yìí tó sì ń di onímọ̀ tó ṣe àpèjúwe ìyàwó ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ìyá orílẹ̀-èdè ẹni tí ó ń fẹ́ ìlọsíwájú fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ látàrí bí ó ṣe kópa níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ létò àdúrà òwúrọ̀ àti ètò tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn lórílẹ̀-èdè àgbáláyé léyìí tí ó wáyé ní orílẹ̀-èdè United States orílẹ̀-èdè Amẹ́ríkà Ibrahim tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé ipa tí màmá yìí kó òun náà ló jẹ́ kí àwọn tí wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà àti èrò táwọn orílẹ̀-èdè àgbáláyé tí wọ́n rò nípa orílẹ̀-èdè Nàìjíríà
ló jẹ́ kí gbogbo nǹkan yìí ọjà rodò kó sì lọ rèé mú mi o bẹ́yìn ọ̀bá gbàgbé ẹ rántí pé olùṣọ́ àgùntàn ni màmá Olúrẹ̀mí Tinubu tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà sì jẹ́ mùsùlùmí paraku wọ́n lélẹ̀ yìí òun náà ló wá fi hàn ní tó fi mú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ mùsùlùmí tí ìyàwó tiẹ̀ tó sì jẹ́ olùṣọ́ àgùntàn eléyìí ti fi àwọn ọmọ orílẹ̀-èdè àgbáńlá ayé wípé gẹ́gẹ́ bí ó kọ́ tí ń sọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ wípé níṣe ní lọ́wọ́ sí nínú ìpànìyàn tó wáyé láàrin àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò sí ìtọ́jọ́ o ìyàwó ààrẹ pásítọ̀ ní ààrẹ mùsùlùmí ni ẹ ti mọ̀ wípé afààyè gba ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí Ibrahim kọ̀ọ̀sà ìtẹnumọ́ tó sì ń jẹ́ odi mímọ́ wípé kẹ́rì ìpàdé tí màmá lọ gan òun náà ló wá fi ojú rẹ̀ bọ́ hàn síta wípé kìí ṣe orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n yan ẹ̀sìn kan nípọ̀sìn bí kò sí pé akóra wa mọ́ra arúnra wa mọ́ra apara wa mọ́ra lórílẹ̀‐èdè yìí nítorí pé orílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè alálàáfíà ni ó wá kọrin rẹ̀ kí mọ̀mọ́ pé mọ̀mọ́ ìtẹ́ ṣeun ìtọ́jà tó kò sí lẹ́yìn èyí òun náà lẹ́ni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ẹdó Adams Oshiomhole lòun náà bá sọ̀rọ̀ lórí ẹ̀wò àti ẹ̀dúpẹ́ wípé ń gba mọ̀mọ́ lọ kìí ṣe pé wọ́n wà lọ́wọ́ ẹ̀yìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun gangan dìídì rí mọ̀mọ́ ó tẹ̀ tún béèrè pé where is the first lady of Nigeria tí wọ́n tún sọ pé ẹ dákun o mo mọ̀ pé ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wà ń bí o tí mọ̀mọ́ náà lọ pé yáyà àmọ́ ibi mọ̀ wà tó sì àpèjúwe mọ̀mọ́ ìyẹn Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí obìnrin alápọ̀nlé àti obìnrin tó ṣe é fọ̀rọ̀ obìnrin eléyìí náà ọmọ yóò wà ojú oúnjẹ lọ ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ ṣe yẹ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá o àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lánàá o pẹ̀lú bí àwọn atóbímáṣe bá wí bí wọ́n ṣe ń já ilẹ̀ gbà ilẹ̀ tí wọ́n fi ń dáko wọ́n ń já àgbà mọ́ wọn lọ́wọ́ ìwé ìròyìn Punch ló Punch ìròyìn wọ́n jáde àwọn ènìyàn kan ní agbègbè kan tí agbègbè ọ̀hún tó ogún níye ní Ọbáfẹ́mi Owódé ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní àwọn ènìyàn yìí ni wọ́n ti tò lọ́wọ́wọ́ tí wọ́n sì já ìwé lọ́wọ́ àti oríṣiríṣi àkọlé ló jẹ pátákó tí wọ́n ló lọ́wọ́ yẹ̀yẹ̀yẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lówó pé ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ dákun ẹ rà wá kalẹ̀ lọ́wọ́ àwọn atóbímáṣe báwí tí wọ́n ń já ilẹ̀ tí à ń fi dáko tí wọ́n ń já àgbà mọ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ wọ́n sọ wípé ilẹ̀ tí àwọn ènìyàn wọ́n fi dáko ní àwọn kan tí wọ́n jẹ́ atóbímáṣe báwí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ọwọ́ agbára láti gba ilẹ̀ ọ̀hún tí wọ́n sì jẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ láti lọ sí oko wọn mọ́ àwọn agbègbè tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n forúkọ rẹ̀ ní odò ìgbéni Tápálà Igbóọ̀yá Lálóko Òwútùn Ìrèké Àwókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí eyín ó máa yọ ò nínú ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ olùwọ́de tí wọ́n fẹ̀hónú hàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lówó òkè tí wọ́n sì nàka lébù sí arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lukman Akínládé wípé òun ni ó léwájú àwọn ènìyàn tí wọ́n ń já ilẹ̀ gbà mọ́ àwọn lọ́wọ́ tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ sáré ilẹ̀ tí wọ́n fi ń dáko ni wọ́n ti gbà lọ́wọ́ wọn ò tún gba ilẹ̀ lásán wọ́n tún kó bìtìbìtì àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n tún kó lọ sí orílẹ̀ náà èyí tó dá ìbẹ̀rù àti ìbẹ̀rùbojo tó dá kalẹ̀ lọ́kàn àwọn ènìyàn ìlú tó jẹ́ pé wọn ò lè lọ sí orílẹ̀ láti fi dáko mọ́ àwọn olùwọ́de yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Abíọ́dún pẹ̀lú kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Ṣínà Ògúngbadé wípé o kí wọ́n tètè báwọn yájú sí ọ̀rọ̀ yìí tó tó bọ́ orí bẹ́ẹ̀ wọ́n tún ké sí iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ bá wa dá sí ilẹ̀ tá a fi ń dáko wọ́n ti fẹ́ gba gbogbo ẹ̀ tán ìwé ìròyìn Punch ló pọ̀ sí ẹ lọ yẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ògbóǹtarìgì ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kan tó jẹ́ kó ti fẹ̀yìntì níbi iṣẹ́ ọmọ ológun òun náà ló ti sọ̀rọ̀. Father, we say thank you in the mighty name of Jesus. It has pleased you all together on this holy mountain once again.
eléyìí tó Lord, we jáde ask, látẹnu even ẹni as tí ó your ti fi people ìgbà are kan jẹ́ gathered ọ̀gá àgbà here fún àwọn tonight, ọmọ ológun and lórílẹ̀‐èdè wa everyone Nàìjíríà connected with this program across ìyẹn the Major globe. General Father, you will grant us a retired brand new òun náà beginning ló of ti victory sọ̀rọ̀ in the tó sì ń mighty jó di name of mímọ̀ wípé Jesus. àti You gbọ́ will ò grant nípa us a àwọn brand new ológun beginning of healing in the mighty name of wọ́n Jesus. ti balẹ̀ You will grant us a brand new beginning of favor orílẹ̀-èdè in Amẹ́ríkà the mighty wọ́n fẹ́ name wá of jagun Jesus. orílẹ̀-èdè Nàìjíríà Father, fún by wọn the ni wọ́n ní reason of tonight's rárá gathering, o kò you rí will bẹ́ẹ̀ cause gẹ́gẹ́ bí power àwọn to shake ènìyàn hand bí wọ́n ti ṣe in ń our gbé favor nínú ọ̀rọ̀ between eléyìí us tó and sọ every òun náà ló ti ń hunter jó di of mímọ̀ our wípé peace in kì í ṣe this pé land orílẹ̀-èdè in the Amẹ́ríkà mighty ṣe name wáyé of Jesus. wọ́n kàn takọ́sọ́ wọ́n Father, bọ́ sí as your ojú prophet ogun will wọ́n lọ come mọ́ upon jagun this holy orílẹ̀-èdè altar Nàìjíríà to fún declare orílẹ̀-èdè your Nàìjíríà sound ó ní rárá o Father, let ipasẹ̀ it eléyìí find tí speedy orílẹ̀-èdè fulfillment in the orílẹ̀-èdè life of Amẹ́ríkà your people in eléyìí the tí wọ́n mighty gbé name of tí wọ́n Jesus. fi fi àwọn ọmọ Father, ológun we wọn ask tí wọ́n fi that fi no wọ́n one say takọ́sọ́ amen tonight. sórílẹ̀-èdè We yìí leave kò this ju pé place láti lo empty-handed in the ìlànà mighty name ọgbọ́n of Jesus. àtinúdá Lord, eléyìí tí orílẹ̀-èdè everyone ọ̀hún eléyìí tí you wọ́n ní have ordained lábẹ́ even to àwọn tí minister wọ́n on this rán holy òun náà altar ẹni tó today léwájú from our àwọn father even ológun to the ọ̀hún least. òun náà láti Father, rí you will General pour your Daphne spirit upon everyone afresh Anderson in the òun náà mighty ni name of ó léwájú Jesus. àwọn ológun Father, at the end ọ̀hún of ó ní this gbogbo meeting, nǹkan tí all the wọ́n wá ṣe blessings shall be kò ju ours, pé bí and wọ́n we will ṣe return lo all the ìlànà glory unto àti you. ọgbọ́n Thank àgbàlódé you láti fi for jẹ́ kí tonight, ọmọ orílẹ̀-èdè because you know Nàìjíríà you will kí heal wọ́n the kẹsẹ̀ sick, járí you will ní deliver ibi the ogun oppressed, eléyìí you will tí set wọ́n the ń jà yìí captives pẹ̀lú free, àwọn and above all, you agbésùnmọ̀mí will save the nígbà tí lost. And Major your General name only Ejoma retired and only nígbà tó shall be sọ̀rọ̀ glorified. ó ń jó di mímọ̀ Thank you, wípé Jehovah. ṣé ẹ rí In orílẹ̀-èdè Jesus' Nàìjíríà mighty name tá a bá we ní aṣọ pray. tẹnu yìí bá ya And the ọmọ people orílẹ̀-èdè of God will Nàìjíríà say, wọ́n ti ń "Amen, lo ọ̀rọ̀ òṣèlú amen." láti kojú àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè wa bless you. Nàìjíríà ẹ sì wò ó pé orílẹ̀-èdè Amẹ́ríkà ò jẹ́ bẹ́ẹ̀ táwọn bá fẹ́ gbégbèsè wọ́n ó gbégbèsè ọ̀hún pápápá ni ó ń jó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà gan ni àwọn ọmọ ológun eléyìí tí wọ́n lè kojú ogun eléyìí tí orílẹ̀-èdè yìí ń kojú àmọ́ kí ló dé tí wọ́n fi gbégbèsè ó kù sí ọwọ́ wọn ò nítorí pé ọ̀rọ̀ ogun abẹ́lé àbí ogun ìjà tí wọ́n ń jà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí eléyìí gan ó wà lára àwọn nǹkan tó mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kókó ọbẹ̀ náà ni pé wíwá tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wa kìí ṣe pé wọ́n fẹ́ wá fi ẹ̀mí àwọn ọmọ ológun wọn àwọn èéfì ṣòfò lásán nítorí pé wọ́n lo ìlànà táwọn lè tọ̀ bó làwọn ó ṣe borí ogun kó tó di pé wọ́n wọ̀gbó àwọn orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti ń fò fáyọ̀ pé bí wọ́n ṣe dé yìí níṣe ni wọ́n yà wọ ojú ogun rárá o orílẹ̀-èdè Amẹ́ríkà yìí jà báwọn torí pé ní tó bá ìbílẹ̀ mú wọn sọ ọmọ ológun wọn nù àwọn ọmọ ibi táwọn sọ nù sí kìí ṣe pé jà eléyìí ètò ìwọ̀n mọ́bí tó ti wá òun làwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn mọ̀ ń jà ìwé ìròyìn Vanguard òun náà ló kọ́ ròyìn ẹ̀ jáde ojú ọjà tá a bá padà dé àjímọ̀ràn ròyìn I thought we'll shout a louder amen. It is with so much joy we would like to welcome everyone in this auditorium watching us online to the February 2026 Holy Ghost service of the Redeemed Christian Church of God. With the theme, Brand New Beginnings Part 2. I'd like you to look to the person seated beside you and say, Your Excellency. Now, if that person is not giving you attention, look to another person and say, Your Excellency, tonight, God is doing new things in my life. It will spring forth. God will make rivers in my desert. He will make a way in the wilderness for me, and He will make a way for you. If you believe it, shout another powerful hallelujah. tẹ́ lè ṣàmúlò rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lò tẹ́lẹ̀ wọ́n ní ẹ má ṣe mí ní ẹ má ṣe méjì mọ́ ẹ wá lo máṣíìnì titun òyìnbó yìí tó sọ ibi tí kùdìẹ̀kudiẹ ọ̀hún tó farapamọ́ sí nínú àgọ́ ara yín bẹ́ẹ̀ ni egbòogi tí wọ́n ti fi ọgbọ́n ìgbàlódé tí wọ́n ti fi gbé jáde ní iléeṣẹ́ Rala Ventures ó wà ní títà o tí ó sì jẹ́ wípé èrè gọbọi ló wà lórí rẹ̀ fún gbogbo àwọn aláràtúntà bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń lò ó wọ́n ń ṣàwùdá sí Elédùmarè látara bí oògùn iléeṣẹ́ Rala Ventures bó ṣe ń ṣiṣẹ́ sí gbogbo ẹ̀yin ènìyàn wa tẹ́ ẹ wà ní ìlú Ìwéré Ilé ẹ máa lọ sí ọ̀dọ̀ Akin Tailor kẹ́ máa lọ kó oògùn tó ń jáde ní iléeṣẹ́ Rala Ventures ní Ọ̀pọ̀kú Ọ̀yọ́kú ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìjómẹ̀sọ̀ ọ̀dọ̀ Bọ́sẹ̀ ọmọ bàbá Bọ́sẹ̀ ní kẹ́ ẹ máa lọ kó lọ́pọ̀kú Ọ̀yọ́kú gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jí alágbàtà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí lẹ́lànfààní láti pe iléeṣẹ́ Rala Ventures sí 0902724
9106 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70 090 63 82 23 70 olùléṣẹ́ Rala Pictures ó wà ní ojú bàbá lókè ayọ̀ ní ìlú Ìṣẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè o lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò lè nílé bàbá Akíntọ́lá ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ àìsàn tàbí àrùn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni ìkéde eléyìí tí ó wá láti ọ̀dọ̀ Mr. Salami Muftau Ògúnṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí FO1 Principal ADS Comprehensive High School Ìlérò wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn wípé nọ́mbà àwọn eléyìí tó jẹ́ 08153541780 08153541780 wọ́n ní kò sí lọ́wọ́ àwọn báyìí nítorí pé nọ́mbà ọ̀hún ó wà ní ọwọ́ àwọn amòòkùnṣìkà kan lẹ́yìn tí wọ́n ti ń fi nọ́mbà ọ̀hún parọ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọ́n wá fi àsìkò yìí ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo ẹnikẹ́ni eléyìí tó bá ti pè wọ́n àbí tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn wípé àwọn nílò owó àbí kan kí wọ́n má ṣe dá wọn lóhùn nítorí pé nọ́mbà ọ̀hún sí lọ́wọ́ àwọn báyìí ó ṣeé ṣe káwọn ó gbà padà ṣùgbọ́n kó tó dìgbà náà kí ẹnikẹ́ni kó má bá ẹnikẹ́ni dòwò pọ̀ nítorí pé wọ́n ti ń fi nọ́mbà ọ̀hún wọ́n ti fi ń gba owó bíi kí wọ́n béèrè fún 45,000 30,000 wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí kó má ṣe dá wọn lóhùn ìkéde yìí náà ló wá láti ọ̀dọ̀ Mr. Salami Muftau Ògúnṣọlá nọ́mbà ọ̀hún lẹ́ẹ̀kan sí 08153541780. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ìlú Òkè o ni wọ́n lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé pásítọ̀ Dr. Ọlátúndé Ọládòkun bí bàbá náà bó ṣe ń ṣiṣẹ́ takuntakun tọ̀sán tòru láti jẹ́ kí ìlú Òkè o àti agbègbè rẹ̀ kó ní ìdàgbàsókè àti ìlọsíwájú wọ́n ṣe ní àdúrà yìí pé lílọ bíbọ̀ pásítọ̀ Dr. Ọlátúndé Ọládòkun yóò máa yọrí sí ayọ̀ bẹ́ẹ̀ ni kò ní yọrí sí ìbànújẹ́ àwọn ọ̀dọ́ náà ni wọ́n tún lo àsìkò yìí láti kí ọ̀nàrẹ́bù Mọ̀nsúrù Ṣẹ́kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kí Hallelujah unto the Lord God Almighty. Can you just wave your hands and say thank you, Jesus? Aláìlúwà ọba Àràfíù Òṣùmàlé Mustapha Hallelujah. oúnjẹ òtítì ìlú As we Òkè have o wọ́n ní worshipped God, ìlú Òkè o we pray lásìkò bàbá that we'll yóò máa enter ní into deeper ìdàgbàsókè realms ní tonight ìlú yìí kò sì in ní the dàrú name àwọn of ọ̀dọ́ náà Jesus. wọ́n tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí fásitì listen to Fúnátò this bí announcement. fásitì ọ̀hún If bó you ṣe fi have ìdíkalẹ̀ sí testimonies ìlú ìṣẹ̀báyé from yìí previous Holy tó sì Ghost ní services, ìlọsíwájú ní gbogbo special ìgbà Holy Ghost àwọn ọ̀dọ́ services, ìlú Òkè our ọ̀hún annual ni convention, wọ́n tún fi ń or the tó ará Holy ìlú Ghost létí wípé Congress, kí àwọn ará please ìlú proceed kí now wọ́n to ó the ṣe prayer gàyà foyer. lórí Pastors are àwọn waiting ìwà for tí you kò dára there to tàbí receive lílo your oògùn olóró testimonies. fífipá bá àwọn obìnrin If you sùn have àti àwọn testimonies ìwà míì from previous tá a Holy gbọ́dọ̀ Ghost ká mọ́ services, ọmọlúwàbí special Holy lọ́wọ́ Ghost services, àgbáríjọpọ̀ our àwọn annual ọ̀dọ́ ìlú convention, Òkè o or the ni wọ́n Holy ṣe Ghost kìlọ̀kìlọ̀. Congress, pastors are waiting for you at the prayer foyer. Please proceed to the prayer foyer so pastors can receive your testimonies. And as you do that, the Lord bless you in the name of Jesus. We are set to receive the first message from the throne of God for tonight's Holy Ghost service with the theme Brand New Beginning. Bringing us the first message for tonight is the intercontinental evangelist of the Redeemed Christian Church of God, Pastor J.T. Kalejai. Àwọn ọmọ ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn bàbá wọn ọmọ porogodo bí ogun jàlú ọ̀dàrọ̀ gbogbo mọ̀lẹ́bí ló ń dárò lẹ́yìn rẹ̀ ọ̀dàrìnà kò dojú àlá tún di bàbá máa ń ríra ẹni lòkéde gbogbo mọ̀lẹ́bí lápapọ̀. tíṣẹ́ ro bódòbó délé kó kílé bọ́ dọ́nà kó béèrè ọ̀nà. Sheep 89.1 FM, the only Glory be to entrepreneur God radio for Almighty. slugs 2 years. Hooray!
Let us pray, please. To celebrate this second anniversary, Ship Holding Company Limited is coming up with a special geriatric program on Saturday, 14 February 2026, Valentine's Day. The program starts at 10 a.m. with free healthcare services and lots of fun after. It's going to be a day to remember forever. Tickets are available at Ship FM Okeo for 50,000 naira only per person. Gambia CBT Center, opposite Kajula Local Government Quarters Okeo, is the venue of this great event. The first of its kind. Our papa, mama, grandpa, grandma, 55 years old and above. And to celebrate too and go back home with remarkable gifts and things to remember. These things always happen in the Rodale Station. Keep it up on 1 FM. Don't miss the fun, the older, the merrier. ẹ̀yin ènìyàn yìí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olúwa sí pẹpẹ mú dàràbà ó di di àlọ́yè ọdún méjì rèé tí a ti ń gbóhùn sórí afẹ́fẹ́. àyájọ́ ayẹyẹ ọdún méjì sí pẹpẹ lórí afẹ́fẹ́ pẹ̀lú àyájọ́ olólùfẹ́ tọdún yìí ara ọ̀tún ló bá dé o nítorí bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa ẹ̀yin ará ìlú àwa náà nífẹ̀ẹ́ yín ìdí rèé tí àwọn aláṣẹ Ship Holding lápapọ̀ tí wọ́n fi gbé ètò pàtàkì kan kalẹ̀ ètò ọ̀hún ni yóò wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 2026 ọjọ́ àyájọ́ olólùfẹ́ Damdaf CBT Center opposite Kajola Local Government Quarters ní ìlú Òkèò ní ètò náà yóò ti wáyé láago 10 òwúrọ̀ ètò àyẹ̀wò ọ̀fẹ́ ni wọ́n fi síde pẹ̀lú ètò mìíràn fún ìgbáyégbádùn àwọn ará ìlú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà 15,000 naira ní owó tíkẹ́ẹ̀tì Ship FM lẹ́wọ̀ ti rí tíkẹ́ẹ̀tì gbà ẹ̀bùn tó ju owó rẹ̀ lọ ó wà nílẹ̀ fún gbogbo bàbá màmá tó bá lè gba tíkẹ́ẹ̀tì yìí àwọn tọ́jọ́ orí wọn wà láàrin 60 ọdún sókè ni yóò ní àǹfààní láti gba tíkẹ́ẹ̀tì náà bàbá màmá ẹ wá fún ojúlóúnjẹ kẹ́ ẹ mọ̀fẹ́ pẹ̀lú olólùfẹ́ yín níbi ètò ayẹyẹ ọdún méjì Ship FM lórí afẹ́fẹ́ àṣepapọ̀ pẹ̀lú àyájọ́ ọjọ́ olólùfẹ́ ẹ máa bọ̀ wá kájọ fi ìdùnnú hàn síra wa àgbàlagbà lápè a ò pọmọ kékeré. I thank the Almighty God and our Father in the Lord, the General Overseer of the Redeemed Christian Church of God, that he had to for giving the opportunity to stand before you tonight. As usual, ẹ̀yin lẹ sọ pé káwọn wá gbà káwọn alẹ́ ẹgbẹ̀bùn fún ni gbogbo àwọn èèyàn tó ti wá bàbá Julius Tegbe àwọn ò tí ì wá. wọ́n ní bàbá Julius Tegbe mi sáwọn tí ì tó bẹ̀rẹ̀ tó bò èèyàn kúkúrú ègbó bọ̀rọ̀. mọ̀ dáhùn bàbá Julius Tegbe náà kò tí ì wá. bàbá Julius Tegbe wọ́n ní ṣebí rọ̀ lájọ jẹ́ irọ́ wo. Your tomorrow will be better and not bitter in the name of Jesus. ká sún sapá àwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí àmọ́ wa ṣe tí ìgbọ́ yín. iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá ni wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò 9 kan tí wọ́n jẹ́ àlọ́ kólóńkégbé òjálẹ̀ onílé fi bọ́tì ẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kolobo wọ́n fi gbọ́rọ̀ òfin gbé wọn wọ́n sì gba ọkọ̀ tí wọ́n jí gbé wọ́n gbà padà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ ìwé ìròyìn Punch ó jábọ̀ pé àwọn ọ̀gára ọlọ́ṣà lọ́kọ́lóńkégbé tí wọ́n jí adigunjalè ni wọ́n ṣiṣẹ́ láàbí wọn ní ìlú Àbújá tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì jáwé ọlọ́fẹ́ wọ́n gba òbítíbitì owó lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì tún wa ọkọ̀ kan sá lọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe ń jábọ̀ rẹ̀ wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ ìdigunjalè yìí òun ni ó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún 2026 tí a wà yìí nígbà tí àwọn ọ̀gára ọlọ́ṣà yìí tí wọ́n ṣiṣẹ́ wọn tán tí wọ́n sì mú orí lé ọ̀nà bòmíì tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ owó àti mọ́tò kan Toyota Corolla tí wọ́n wa ọkọ̀ náà sá lọ ní kété tí ọ̀rọ̀ náà tó tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tọpinpin wọn káàkiri o wọ́n ń wá wọn kiri ní ẹ̀yàn rẹ̀yìn ni wọ́n fi gbòòrò òfin gbé wọn ní àyè kan tí wọ́n sápamọ́ sí ní ìpínlẹ̀ Nasarawa ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ni wọ́n fi gbòòrò òfin gbé wọn tí wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n fi sí wọn lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún tí ajere ìwà ìbàjẹ́ ọ̀hún tó símọ́ lórí àwọn ni wọ́n pe orúkọ wọn ní ẹni àkọ́kọ́ Mohammed Yunusa ẹni ọdún 21 Abubakar Mohammed ẹni 20 ọdún Isa Salawu ẹni ọdún 22 Nura Sakari ẹni 20 ọdún John Paul Etoko ẹni ọdún 62
Austin Dauda ẹni 30 ọdún àti Musbau Ali ẹni ọdún 32 Innocent Omale ẹni ọdún 34 àti Usman Mohammed ẹni ọdún 22. Àwọn ènìyàn yìí ni wọ́n fi gbòòrò òfin gbé tí iléeṣẹ́ ọlọ́pàá tó sì ti gbá wọn mọ́ gbàgà báyìí lẹ́yìn iṣẹ́ ìwádìí wọn ò fojú wọn ba ilé ẹjọ́ wọn sì jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbi tí ọ̀rọ̀ ti jáde látẹnu arábìnrin kan eléyìí tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n rí fọ́nrán òun àti gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Edo Oshiomhole níbi tí wọ́n ti jọ ń fọwọ́ para wọn láà nínú ẹjọ́ bàálù ayára fẹ́fẹ́ helicopter níbi tí ẹni tó já múlùgbálẹ́gbẹ̀ẹ́ Oshiomhole tó fi kíní fọ́nrán àgbélẹ̀rọ ní AI arábìnrin ọ̀hún ti jáde ó ní òun kìí ṣe AI òun àti sẹ́nitọ̀ yín òun làwọn jọ wà nínú bàálù ọ̀hún. Lishan Dagama ọmọ orílẹ̀-èdè South Africa kan tó jẹ́ ògbóǹtarìgì lójú òpó ayélujára òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ kan tí ó jáde níbi tí àwọn tí ó jẹ́ igun Adams Oshiomhole tí wọ́n ti ń kọ̀jálẹ̀ wípé fọ́nrán eléyìí tó ta kọ́sọ́ síta níbi tí Adams Oshiomhole tó ti ń fọwọ́ pa arábìnrin ọ̀hún tó ti ń fọwọ́ pa á lẹ́sẹ̀ wọ́n mọ̀ ní AI ni arábìnrin ọ̀hún náà kìí ṣe AI o òun àti Oshiomhole làwọn jọ wà ń bẹ̀ fọ́nrán ọ̀hún òun náà ló jáde ní ọjọ́ ìṣẹ́gun tí ó ti fi Adams Oshiomhole hàn níbi tí Adams Oshiomhole tí arábìnrin ọ̀hún tó ti gbé ẹsẹ̀ lé ní ìtàn tí wọ́n jọ dojú kọra wọn tí Adams Oshiomhole tí sí màsáàjì ẹsẹ̀ arábìnrin ọ̀hún eléyìí tó pọ́n tán o níbi tí ó ti ń bá fọwọ́ pa ẹsẹ̀ rẹ̀ níbi tí àwọn èèyàn tí wọ́n ti wá rí làwọn ènìyàn sẹ́nitọ̀ wa ibi tẹ́ ẹ̀ mọ̀ ń bá wa ṣe ìjọba lẹ́yìn mọ̀ dáa iná ni ẹni tó wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sì yẹn sí Adams Oshiomhole Hosseini Muhammadu ó ní ẹ̀yin èèyàn ẹ mọ̀ rò ó kìí ṣe Adams Oshiomhole lẹ́ ń wo mbẹ́ wo níṣe ni àwọn ènìyàn àwọn tó jẹ́ pé wọ́n máa ń lo ojú òpó ayélujára láti gbé èèyàn méjì papọ̀ ni wọ́n lo kinní ọ̀hún eléyìí tí a mọ̀ sí AI generated wọ́n ní AI ni o kìí ṣe Adams Oshiomhole lẹ́ ń wò arábìnrin ọ̀hún ló bá jáde ìyẹn Dagama ló bá ní torí Ọlọ́run AI bó ẹ dákun tí sẹ́nitọ̀ yín bá jẹ́ AI ṣé AI ni èmi náà ni ó ní kíní tẹ̀ ń wò wọn kìí ṣe AI ṣùgbọ́n tí sẹ́nitọ̀ yín bá ti sọ pé AI ni ẹ jẹ́ á gbà pé AI ni o ṣùgbọ́n o èmi mọ̀ pé kìí ṣe AI ó ní ṣùgbọ́n tí sẹ́nitọ̀ yín abẹ́rẹ́kẹ́rẹ́ tó bá ti sọ pé AI ni ẹ jẹ́ á sọ pé kí gbogbo wa sì jọ gbà pé AI ni bó ṣe sọ náà nu ó ní the video wasn't AI but okay believe your senator èyí tí ìròyìn ọ̀hún sọ ìwé ìròyìn Nàìjíríà from evil. ìròyìn ọ̀hún bó bá ṣe mí náà ṣe ní sọ pé ó tún wá ṣe ọ̀wá ń bẹ̀ tó ń sọ pé ọpọ́n délẹ̀. tó o rí fún náà ni wàá wẹsẹ̀ wàá wẹsẹ̀ tó o rẹsẹ̀ tó pọ́n tán kó o wọ́n náà wàá wẹsẹ̀ náà. mọ́ fi wò kú wò mọ́ fi hàn mí láàárọ̀ kùtùkùtù àárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta. mọ̀ wàá fojú ẹ̀ ló ń jẹ́ ayé. He had 3,000 camels. He had 500 yoke of oxen. He had 500 she-asses. Ọ̀dà bẹ́ẹ̀ kéèyàn massage. He was loaded. Job chapter 1 verse 3. níbi tó ti ẹ̀ sí mú ròyìn ló ti mọ massage. sẹ́ńtì káròyìn á mọ massage. èmi tí mo sùn láago 12 àbọ̀ mo ti dé láago 5. God bless Job. Maritally. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ló ti jáde wá o iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi gbòòrò òfin gbé ìyá kan tó kọ́ ilé Landlady lórí wípé ó fún ọmọ ayálégbé rẹ̀ ọmọ ọdún 3 ó fún ní májèlé jẹ o ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi gbòòrò òfin gbé arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nafisat Lateef ẹni tí wọ́n fẹ̀sùn kàn wípé ó fún ọmọ ayálégbé rẹ̀ ọmọ ọdún 3 ó fún ọmọ ọ̀hún ní májèlé jẹ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Omifọ́n ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà bó ṣe ń jábọ̀ rẹ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Àbáyọ̀mí Jímọ̀ òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ lánàá òde yìí wípé àwọn ti fi gbòòrò òfin gbé arábìnrin náà tó jẹ́ ẹni 40 ọdún
tí wọ́n fẹ̀sùn kàn wípé ó fún ọmọ ayálégbé rẹ̀ ní májèlé jẹ nítorí wípé wọ́n ní gbọ́nmi sí omi òtó àti ìyá ọmọdékùnrin yìí tí wọ́n sì pe ọmọdékùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulrasheed. Ọ̀rọ̀ náà ó di gbọ́nmi sí omi òtó tí wọ́n sì taari ara wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní ọmọdékùnrin tó fún ní májèlé jẹ yìí ó bẹ̀rẹ̀ sí ní bí lóríṣiríṣi ni wọ́n bá tètè gbé ọmọdékùnrin yìí lọ sí ilé ìwòsàn tó sì ń gba ìtọ́jú lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà. Níbẹ̀ náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹni 60 ọdún kan náà ni wọ́n ti sá mọ́ gbàgà fún ọdún méjì látàrí pé kíni wọ́n ní ó gbé power bank àti chinchin òun náà ni wọ́n sọ lódì ìròyìn. Wọ́n ní ìyá ẹni 60 ọdún kan arábìnrin Ṣadé Akíndèjì òun náà ni ẹ sọ pé wọ́n ti fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ báyìí tilẹ̀ ẹjọ́ tó sì ti sọ pé kó máa lọ ẹ̀wọ̀n ọdún méjì ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀sùn wo òun náà ni wọ́n fi kan mọ̀mọ́ ọ̀hún, ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ní jíjálé onílé wọlé àti gbígbé àwọn nǹkan tí èyí ṣe tẹni òun náà ni wọ́n fi kan mọ̀mọ́ yìí. Arábìnrin Akíndèjì náà ni ẹ sọ pé ẹni 60 ọdún ni òun náà ní ilé ẹjọ́ májísírèètì léyìí tó fi ìdí kalẹ̀ sí Òkè Ẹ̀dá ní ìpínlẹ̀ Ondo. Òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé wọ́n ti kà á sí lẹ́sẹ̀ ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ léléyìí tí àwọn àjọ Àmọ̀tẹ́kùn léyìí tí wọ́n gbé wá sílé ẹjọ́ tí wọ́n kà sí ní ẹ̀ṣẹ̀ náà ni ẹni tí ó gbé délé ẹjọ́ ọ̀hún DS Monster Ṣàgbà òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ní ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2025 ní dédé aago 10 òwúrọ̀ ní ilé kan eléyìí tí ó wà ní agbègbè Ọpẹ́ Olúwa ní ìpínlẹ̀ Ondo. Òun náà ni ẹjọ́ ó di mímọ̀ wípé arábìnrin yìí òun náà ni ó já ilé arábìnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Stella Akínmọ̀láyà. Òun náà ló ń jó di mímọ̀ wípé níṣe ni ó já àwọn kọ́kọ́rọ́ eléyìí tí wọ́n fi ti ilé ọ̀hún. Lẹ́yìn èyí òun náà ni màmá ọ̀hún gbé ẹ̀rọ aránṣọ kan eléyìí tí ó wà nínú ilé ọ̀hún. Bákan náà power bank eléyìí tí wọ́n wá ka gbogbo ẹ̀ papọ̀ tí owó ọ̀hún lé ní 200,000 ìyẹn 220,000 naira. Òun náà ni ẹ sọ pé wọ́n padà ṣe ìṣirò owó ọ̀hún sí. Wọ́n ní lẹ́yìn èyí màmá ọ̀hún wọ́n tún gbé ike sínsìn eléyìí tí àwọn èèyàn tí wọ́n máa ń fi ṣe ìpápánu. Wọ́n ní ẹni tí ó gbé ẹjọ́ ọ̀hún léwájú ilé ẹjọ́ náà ló ń jó di mímọ̀ wípé gbogbo èyí tí wọ́n dí ọ̀hún òun náà ni wọ́n ti gbà tí wọ́n sì tó tí màmá ọ̀hún tó ti lọ tà fún arábìnrin kan tí wọ́n pòókọ rẹ̀ ní arábìnrin Alóńgẹ́ níbi tí ó ta ẹ̀rọ ìránṣọ ọ̀hún tó tà á sí. Wọ́n ní lẹ́yìn èyí àwọn ti gba power bank náà àwọn ti pè á padà ilé ẹjọ́ májísírèètì. Wọ́n wá ní mọ̀mọ́ ẹ jẹ̀bi ẹjọ́ o eléyìí ti gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn yín. Adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún Dámilọ́lá Ṣèkó ní òun náà ló wá ń jẹ́ ó di mímọ̀ wípé tá a bá ní àfàlọ́ wájú àfàlẹ́ ẹ̀yìn mọ̀mọ́ ẹ jẹ̀bi pẹ̀lú àlàyé. Lẹ́yìn èyí òun náà wọ́n wá gbé ìdájọ́ kalẹ̀ wípé kí màmá ọ̀hún kí wọ́n lọ sí ọgbà ẹ̀wọ̀n ọdún méjì pàápàá tàbí kí wọ́n san owó ìtanràn eléyìí tí ó jẹ́ 1,100,000 níye. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀rọ̀ ọ̀hún. Àkókò wa ti lọ ọjọ́ wa ti lọ ìròyìn tó sì wà níwájú mi yìí àwọn ènìyàn fẹ́ gbọ́ o. Fásitì Funato ni wọ́n ti mú ọjọ́ kẹfà oṣù kẹta gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ ìṣẹ́ àkọ́kọ́ tí wọ́n gbà wọ́n wọlé o. Fásitì ìjọba àpapọ̀ tó fi ìdí kalẹ̀ sí ìlú òkè òní ìjọba ìbílẹ̀ Kájọlà ni wọ́n ti pèyàmọ́ ọjọ́ Ẹtì ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 yìí ní gbogbo ètò ìgbaniwọlé yóò bẹ̀rẹ̀ tí ohun gbogbo yóò sì máa lọ ní wẹ̀lẹ̀mú gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé àgbà fún fásitì náà tó fi síta lẹ́yìn ìpàdé àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn aláṣẹ fásitì ọ̀hún lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe. Akọ̀wé àgbà Amúni Mohammed Ọláyínká òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ fún àwọn oníwèé ìròyìn Punch wípé gbogbo ètò ti tò àwọn sì ti foríkorí láti bẹ̀rẹ̀ sí ní so gbogbo bó ṣe tó àti bó ṣe yẹ tí àwọn yóò sì gba àwọn akẹ́kọ̀ọ́ ìsìn àkọ́kọ́ wọlé ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 tí a wà yìí. Ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá títí dé ọjọ́ kọkànlá títí dé ọjọ́ kọkàndínlógún. Nínú ọ̀rọ̀ náà wọ́n sọ wípé ètò ayẹyẹ ètò ìgbaniwọlé òun yóò sì wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ní inú oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí ní ọjọ́
kejìléní. You get it now. ìwé ìròyìn punch. So you are going to use it to pray. Say, Father, wọ́n ti ṣe àwọn àlàkalẹ̀ lẹ́sẹẹsẹ. give me oversized miracles this month. kẹ̀yẹ́ wò níbẹ̀. In the name of Jesus. Before February expires, oh Lord, let me have oversized miracles. Miracles that are bigger. Hello. Oversized miracles. It is possible for God to do oversized miracles. In the name of Jesus. Oversized miracles. Thank you, Father. Let's begin to bring our prayer to a close. In Jesus' name we have prayed. Our Heavenly Father, we want to thank you for this moment. We are grateful because we are expecting the best. Lord, tonight, intervene in our situations. Open a better chapter for each of us. Let our lives advertise you. Let our lives reveal your glory. Let people see your handwriting in every department of our lives. In the mighty name of the Lord Jesus Christ. Father, we say thank you for answered prayers. For in Jesus' name we are prayed. Amen. God bless you in the name of Jesus. Please be seated. 07047 7064 náà lójú òkú tí ẹ fi pè é fi dá sí i yàgbé ìpè pàápàá ìpè méjì péré náà ní àgbèsè. Hello. Ẹ káàárọ̀ ọkọ rẹ tí ń pè o. Ramoni ọyọkùnrin kò ló ń sọ̀rọ̀ láti. Ramani ẹ káàárọ̀. láti lo Kìṣí. Wọ́n ti ní ìyá yẹn ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olówó tí wọ́n fún wa ń gbé orí àbáwọn tó ń gbé owó gbogbo wa náà kíjọba náà kan mọ dáwùjọ wọn pápá báyìí kò bá dáa. Àti last year mọ ní ẹjọ́ ìyá yẹn náà ti wà níbẹ̀. àrí ìtòjú láti àlọ́ nígbà àtàwọn ọ̀hún gbajúmọ̀ náà. Ẹ dákun ṣé ẹjọ́ tí wọ́n dà ní ẹjọ́ Ají Power Bank ni wọ́n dà ní ẹjọ́ Ají bílíọ̀nù. Ẹ tó jẹ́ Power Bank gan tí wọ́n ti rí láti last year wọ́n ti June wọ́n ṣe ìdájọ́ rẹ̀ ká tó wá sọ àwọn oní bílíọ̀nù. Wọ́n wádìí àwọn ní bílíọ̀nù tírílíọ̀nù wípé àwọn akoto owó tí wọ́n ṣẹ̀ǹdẹ̀ káàkiri sí gbogbo ẹ̀. kó lówó ọ̀hún ṣe rìn. àbí. ẹ káàárọ̀ ọkọ ìwé tí ń pè. a kú òye o àdúgbò òye kàlágbára náà àwọn ọba àwọn àtọ́lé àbáyẹ̀dá láti orí òkè ló sọ̀rọ̀ àdúgbò lórí ọ̀rọ̀ tó wáyé o orí ti wájú ojú kúrò àti mẹ́ta kíkà ọ̀rọ̀ abẹ́rẹ́ gbà ọ̀rọ̀ abẹ́rẹ́ àti wàá rí ìjọba yìí pé ọjọ́ kẹfà ọdún kẹta alágbó ọlọ́run ayé láti lò ó ẹ̀rú ògbó ọlọ́run á ti lò ó kalẹ̀. ẹ ṣeun a ní lè gba ìkú kankan mọ́ ṣùgbọ́n kó tó di pé àbọ̀ sí àbálẹ́ ilé ìwé bí àṣìṣe ṣe fún àwọn òbí à ń fi àwọn ọmọ wa lẹ̀ pọ̀ à ń fi àwọn ọ̀jẹ̀ ọmọ ìwé wa ọmọ kékeré tí ò dọ́ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta lọ. ó ti wá tiẹ̀ wá pọ̀ jù ní ìsìn. Lift your hands and voice to him and tell him, we lay our crown. Ilé ẹ̀kọ́ ló ń bọ̀ yìí o. So ẹja ṣọ́ra o. Ẹja mójútó wọn. Ẹja rí pé aṣọ ọmọ bá àrọ́ mọ́. Èyí tó tiẹ̀ mú wọlé lánàá. Ọmọ òun pè mo kọ́kọ́ wò pé ṣé wọ́n fọmọ ránṣẹ́ sí ọ láti Ìbàdàn ni. Wọ́n á tún wò pé ọmọ yóò wọṣọ ọmọ òkú wọṣọ. Ẹ̀hẹ́ náà mo tún wá wò pé. Lóòótọ́ ọmọ tó dúdú fẹ́fẹ́fẹ́. Ẹ̀kẹ́ rẹ̀ tàbí ẹ̀kẹ́ rẹ̀. Kábíyèsí wa ní ayé kábíyèsí ẹ̀ṣọ́ gan ṣe kábíyèsí olórí ẹ̀ṣọ́ kábíyèsí àti adágún kan fáàn tó fi di aago mẹ́wàá ní àná tó sì wà lórí ọmọ ẹ̀ṣọ́ kábíyèsí wa ní kó àti olórí náà ló mú ọmọ yẹn wá sí ìlànà fún ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àdókè náà
extra bitters marathon extra bitters iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta para ẹ̀kọ́ ọkọ̀ àrùn kò síbi tá ìsọ̀lẹ̀ sásí lágbára marathon extra bitters ìní ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò àtọ̀tún àtòsí marathon extra bitters ni wọ́n béèrè fún oògùn bílẹ̀ tàfi wí àti gbòpọ̀ mbélé gbé kalẹ̀ ọkùnrin lè lo obìnrin náà lè lo marathon extra bitters tó ní irú ohun tó bá ń ṣe ní lágbára ọ̀nà táwọn gbà lóru ní yàtọ̀ marathon extra bitters iléeṣẹ́ Khalifa herbal therapy ló ń ṣe àwọn náà ni wọ́n ṣe marathon flusher capsule egbògi ìbílẹ̀ marathon tá a ṣe lóní horo bẹ́ẹ̀ náà ni superman kò síjà ṣe ń ta wìtìwìtì lọ́jà gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa herbal therapy jáde àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu marathon extra bitters marathon flusher capsule àti superman kò síjà ẹ máa bọ̀ tààràtà opposite olúwatóbi fíkàtì odò ẹran owóde nílùú Ọ̀yọ́ 09068510777 marathon extra bitters àti marathon flusher capsule oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. gbogbo ìlú gbọ̀ngàn àdúpẹ́ o Khalifa herbal therapy ló pẹ́ ẹ̀ṣẹ́ tẹ̀ gba ìsàn láàyè ó yá lọ́dún tuntun kí gbogbo wọn jọ ní àìsàn tó gún àrùn wọ̀gbẹ́ pẹ̀lú àwájẹ́ bíi ìdógún bílẹ̀ tí ilé iṣẹ́ wa jáde ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà láti ilé iṣẹ́ ṣègùn bílẹ̀ ní ayéwòye Khalifa herbal therapy àwọn àpàjẹ́ bíi ìdógún bílẹ̀ ní marathon extra bitters tó tún tẹ́ bá papọ̀ kan fi lóyún sọ̀rọ̀ iṣẹ́ tí ì ṣe lágbo ara àyàkíjà gbàdúgbà ẹgbẹ́ korí tó sọ ni àìróorun sùn jẹ̀díjẹ̀dí ìbàdírí o tí ò jẹ́ kọ́ ọmọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́ obìnrin tó rìn nira lákòókò kọ àlejò lọ́wọ́ marathon ẹ̀ ti dé gbogbo ẹ̀ mọ́ ó yá o ibi ọ̀sẹ̀ ìlera ìní ẹ̀ máa bọ̀ gbogbo ẹ̀yin ará gangan pẹ̀lú 3,000 naira péré inú ẹ̀ ló ti gba káàdì inú ẹ̀ ló ti ṣàyẹ̀ fún yín inú ẹ̀ ló ti gba marathon extra bitters ńlá táwọn fún yín ní marathon flusher tó ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù ẹ̀yin tí ẹ bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira ni ẹ mú dání pẹ̀lú owó péréte tó fi rògùn Monday February 9 títí di Saturday February 14 lọ́sẹ̀ ìlera yóò fi máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àròdàgò márùn-ún rọ̀lẹ́ sọ̀rọ̀ aṣíwájú ilé ẹ̀fúnlẹ̀yẹ òkè àtàkùn ìlú gbọ̀ngàn yóò ti wáyé o 09069234633 Khalifa herbal therapy lónìí ìfà ìsọ̀lùbà. aṣojú iléeṣẹ́ Khalifa pẹ̀lú ẹ̀rọ ẹ̀ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. lóò ló ṣe ń gbọ́ wa. ẹ káàárọ̀ àkójúmọ́ gbogbo lè ń kọ́ o àgbo àtọ̀ àti gbogbo ọmọ Nàìjíríà ṣe dáadáa láti pín ọ̀sẹ̀ Ọlọ́run ọba mi yóò jẹ́ ká sí ọ̀pọ̀ rẹ̀ nínú ayé. Hello? Adúgbò lórí orí ìlera wa tó lọ lọ́wọ́ ní ìlú àdó àwáyé agbára ní bàbá máa di ọ̀sán sí gbogbo wáyé à ń rọ àwọn èèyàn wa pé tí wọ́n láàárọ̀ yìí fi oníkà sínú àfihàn pàdé wa níbi gbàgede ọ̀hún yẹn ní ẹ̀gbẹ́ ti sẹ́ráfù ní ẹ̀ẹ́dẹ́ níbẹ̀ ní ìbéèrè gbogbo àwọn tó ti ẹnìkan kù ogi tàbí kù tí wọ́n kọ̀ fún ẹja ṣe báyìí ẹ pè padà bóyá ojú òpó ilé ìjọba. ẹ kúrò ní àyè ibi tẹ́ ẹ wà ojú òpó òun ṣe jákèjádé. Marathon extra bitters marathon extra bitters iná
kò síbi tá ìsọ̀lẹ̀ sásílágbára marathon extrabitas ó yẹ gbẹlura kára ó padà bọ̀ sípò àtọ̀tún àtòsí marathon extrabitas ni wọ́n béèrè fún gbogbo ìbílẹ̀ tàfi wí àti gbogbo ọ̀nbélé gbé kalẹ̀ ọkùnrin lè lo obìnrin náà lè lo marathon extrabitas onírúurú tó bá ṣe ní lágbára ọ̀nà táwọn gbàdúrà ló ní yàtọ̀ marathon extrabitas ilé-iṣẹ́ kàlífà herbal therapy ló ń ṣe àwọn náà ni wọ́n ṣe marathon flusher capsule egbògi ìbílẹ̀ marathon tá a ṣe lónìí hó bẹ́ẹ̀ náà ni superman kò síjà ṣe ta wìtìwìtì lọ́jà gbogbo ẹ̀ ló ti lè ṣe kàlífà herbal therapy jáde àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yàtúrú marathon extrabitas marathon flusher capsule àti superman kò síjà ẹ máa bọ̀ tààràtà ọ́fíìsì olúwa gbogbo tó kàtẹ́ odò ẹ̀rọ owó nínú ìgbọ̀dọ̀ 09068510777 marathon extrabitas àti marathon flusher capsule ògùn ilé tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. Let us keep putting our hands together as we worship this King of Kings. He is the Lord of Lords. He is the Lord of all. He is the one whose works have been known from before the foundations of the earth. He is the author, the foundation, the solidity, the freshness of our new beginnings. Oh, he is the I am that I am, the omnipotent, the omniscient. Oh, Father is the Almighty God. Oh, let us put our hands together, even as we worship the one who is indeed the Alpha and the Omega. He is everything in between. Oh, the author and the finisher of our faith. The same yesterday, the same today, the same forever. Oh, King of glory, we worship you. King of glory, we worship you. Mighty man of war, we adore you. Blessed be your name forever. Blessed be your name forever. Blessed be your name forever. In Jesus' wonderful name, we have worshipped. If you are certain that God is pleased with your worship tonight, let your hallelujah be the loudest wherever you are. Let somebody shout hallelujah. Amen. Amen. Now we will proceed in the place of intercession, this time for the nations. So please, wherever you are, whatever platform you are watching the Holy Ghost service from, it is time for prayers for the nation. To lead us in this prayers is the mother in Israel of the Redeemed Christian Church of God, our dearly beloved Mommy Gio, Pastor Mrs. Olu Adeboye. Ní iwájú ṣọ́ọ̀bù rẹ̀ ní ètò ọ̀sẹ̀ ìlera wáyé nílùú Gangan ní kí àwọn kan látago mẹ́ta Monday nílùú Gangan Ọlọ́run àwọn èèyàn wa káàkiri agbègbè a súnmọ́ wa kí wọ́n ó fi ní ọjọ́ kí Ọlọ́run kó fi àlàáfíà wa kó tún lọ sí dáadáa lẹ́sà. láti ọjọ́ Monday ọjọ́ kẹsàn-án ni ó bẹ̀rẹ̀. ọjọ́ Monday ọjọ́ kẹsàn-án
on our feet yóò bẹ̀rẹ̀ títí tí ó fi di to ọjọ́ Sátidé worship the King of Ọjọ́ Glory Sátidé. again. We can never Ọjọ́ worship him kẹrìnlá. enough. náà. For us to be here today, it is by His Aago mercy. 9 òwúrọ̀. mẹ́sàn-án We give you glory, lẹ́tí máa wà Lord. bẹ̀ títí di aago mélòó. Ní ti ìlú gàngàn márùn-ún. Marathon extra bitters. Iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta para ètò oko àrùn síbi tá ìsọ̀lẹ̀ sásílágbára. Marathon extra bitters. Ìní ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò. Àtọ̀tọ̀ àtòsí. Marathon extra bitters ni wọ́n béèrè fún. Oògùn bílẹ̀ ta fi wí àtẹ̀gbò kan gbélé gbé kalẹ̀. Ọkùnrin lè lo obìnrin náà lè lo Marathon extra bitters. Onírúurú ohun tó bá ń ṣe ní lágbára. Ọ̀nà táwọn gbà ló ló ní yàtọ̀. Marathon extra bitters. Ilé-iṣẹ́ Kàlífà Herbal Therapy ló ń ṣe. Àwọn náà ni wọ́n ṣe Marathon fún. Gbogbo ẹ̀ ló ti lè ṣe. Kàlífà Herbal Therapy jáde. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá máa kó lọ́pọ̀. A dúpẹ́ fún Ọlọ́run. Mo rò pé ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ni. Ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ni. Psalm 67, verse 4 Lára àwọn and 5. tí a ti tẹ́lẹ̀. Oh, let the nations be glad ẹ lè pe nọ́mbà kan ní ara and sing for àwọn joy. méjèèjì kẹ́ ẹ mọ̀ pé eléyìí mọ́ ẹ mọ̀ pé eléyìí For mọ́ bóyá thou shalt judge the people righteously gbọ́yìn rárá báwo and sì govern gbọ́yìn the àwọn nations aláìsàn upon nígbà earth, téèyàn kàn fún àkókò ṣòfò ni. and let the people praise thee, O God. Let all the people praise thee. Let us give him thanks, nations. Let us give him thanks. He has promised to help us. He has promised to bless us. He has promised to remove all our fears. Let us give him thanks for all he has done in the past. If nothing, let's thank him for what he has been doing over the years. Now he has brought us to a new beginning. Kàlífà Herbal Therapy ló pé ẹ̀ṣẹ̀ tẹ̀ gba ìsọ̀láyè. Ó yá lọ́dún tuntun yìí kí gbogbo owó jọ lé àìsàn tó kún àrùwọ̀gbẹ́. Pẹ̀lú àbájẹ́ bíi ìdógún ìbílẹ̀ tí ilé-iṣẹ́ wa jáde. Ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà. Láti ilé-iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ní ìtayé ròyìn. Kàlífà Herbal Therapy. Àwa la pàjẹ́ bíi ìdógún ìbílẹ̀ ní Marathon extra bitters. Tójú tẹ bá papọ̀ kan fi lóní sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágbára. Àyà jíjà gbọ́ gbígbà. Ẹgbẹ́ korí tó sọ ni àìróorun sùn. Jẹ̀díjẹ̀dí ìbàkíriro tí ò jẹ́ kọ́mọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. Obìnrin tó rìn nira lákòókò kó àlejò lọ́wọ́ Marathon ẹ̀ ò tún jẹ́ gbùrú ẹ̀ mọ́. Ó yá o. Ibi ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin ará gangan pẹ̀lú 3,000 naira péré. Inú ẹ̀ ló ti gba káàdì. Inú ẹ̀ ló ti ṣàyẹ̀ fún yín. Inú ẹ̀ ló ti gba Marathon extra bitters ńlá. Tó tún fún yín ní Marathon flusher. Time of waiting is not a waste. Ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan. Thank him for the time we have been waiting. Ok, ẹ̀wọ̀n kí àwọn èèyàn wá Thank mọ̀ him tí for wọ́n the jókòó ẹ̀ ló time ń we ṣe have been rádaràda. praying. Now Ohun is tí a mo time gbìyànjú of àti lọ new ni pé Monday beginning. ọjọ́ kẹsàn-án He's about to change òun náà all ni ti waiting ìlú Ìgàngán ó bẹ̀rẹ̀. to Níwájú glory, ṣọ́ọ̀bù to success. aṣáájú Nájímùdín fúnra Let us ara give rẹ̀ him thanks for tó all jẹ́ he has done in alágbàtà the iléeṣẹ́ past. Kàlífà Herbal Open Therapy your ní mouth. ìsàlẹ̀ àkáó kí àwọn èèyàn wá fi sí To ọkàn. make the prayer of tonight, So to be láago mẹ́sàn-án ni ó powerful. sì máa bẹ̀rẹ̀ sí èdè aago We are márùn-ún going to ìrọ̀lẹ́ join our hands. lágbára ọjà. Because one we chase a Bákan náà mo fẹ́ kó yé 1,000, àwọn èèyàn wa wípé and gbogbo two ibi we tí a ti ń chase ṣe ọ̀sẹ̀ ìlera pátápátá ni 10,000. ẹ̀dínwó máa ń bá àwọn egbòogi wa tá a bá kó in lọ síbẹ̀. Jesus' name. So bí Ọlọ́run bá In kádàrá Psalm pé 104, àwọn ènìyàn tó bá ní àǹfààní láti wá Psalm síbẹ̀ 104, ó dá mi lójú pé Verse wọ́n 5. mọ ìyàtọ̀ tó wà láàrin tí wọ́n rà ní The ọ́fíìsì Bible wa àti says fi ti he ọ̀sẹ̀ laid the ìlera. So foundations bẹ́ẹ̀ bá of ti the rà á rí earth tí ẹ sì rò wípé that it ẹ should tún not fẹ́ be láti moved, tún ní àwọn oògùn yìí lọ́wọ́ sí removed forever. ẹ jẹ́ kí a kàn sí ibi ọ̀sẹ̀ Brethren, ìlera that's yìí a good news for pàápàá us. jùlọ èyí tí ó parí nílùú Whatever the àtúwà devil wáyé has planned over láàárọ̀ our ní nations, ọ̀sán yìí lágbára Ọlọ́run. he cannot move us So, ní from àti what ọjọ́ God Monday has báyìí ní predestined ti àdúrà wáyé concerning ni ó our parí lẹ́nu. land. Lónìí Because he's lágbára a Ọlọ́run faithful láago God. 4 ìrọ̀lẹ́. Náà And láago so, 4 ìrọ̀lẹ́ tó bá ti parí We báyìí are yóò kún going fún to Ìgàngán ask báwọn. him
ó di The ìgàngàn one who lọ́jọ́ Monday laid the lágbára Ọlọ́run. foundation of our nations from the beginning of the earth should revisit us and do a new thing for us. That he will lay a new foundation. That's a Tí a bá stronger sọ pé foundation. ìgàngàn Ìbàràpá gbogbo wọn náà iléeṣẹ́ Khalifa ìṣe àìmọ̀ lọ́dọ̀ wọn ojú ni wá níbẹ̀ pàápàá jùlọ ní agbègbè Ìbàràpá lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mọ̀ tí a máa ń ṣe àlàkalẹ̀ rẹ̀ 3,000 naira péré òun náà ni wọ́n mú dání ẹni tí ò bá tì ní káàdì iléeṣẹ́ wa 2,000 naira ni ẹni tó bá ti ní káàdì tẹ́lẹ̀ ó mú dání. Nínú 3,000 tí wọ́n àti 2,000 tí wọ́n bá mú dání yóò jẹ́ wípé wọ́n gba marathon big bottle ẹyọ kan wọ́n gba marathon pluser ẹyọ kan wọ́n sì wá ṣe àyẹ̀wò ọ̀fẹ́ lẹ́yìn tí wọ́n bá ṣe àyẹ̀wò tán òun náà ni ó jẹ́ wípé àwọn oògùn tí wọ́n bá kọ fún wọn lẹ́yìn àyẹ̀wò wọ́n ní láti mú owó péréte dání láti rà á lè sọ bí ó ṣe pọ̀ tó eléyìí náà la fi máa ń sọ pé owó péréte kò sáni dára kéèyàn gbé ọ̀kadà sójú ọ̀nà kó lọ sí gẹ̀gẹ̀ láti bí irú ayé tẹ̀ kó wá máa mú nǹkan kan bọ̀ wá ní ṣe mọ̀ wípé kò bójú mu tó ilé ìwé láti máa ń gbà wọ́n níyànjú wípé tí wọ́n bá bọ̀ o yàtọ̀ sí owó registration tí wọ́n mú owó tí wọ́n fi ra òògùn dání. Because of his mercy we have not been consumed. Make sure you are joining your hands with somebody. Now, we are moving everything into his hand, anew and afresh. In this nation, Nigeria, and all the nations that are hearing us tonight, that God, the Holy One, who laid the foundation originally, will come again and relay it and make it stronger than before. Alátọ̀nà fún iléeṣẹ́ Khalifa òun náà ni marathon extra eléyìí tí gbogbo àwọn ènìyàn ti mọ̀ wípé ohun tó bá lù ú pọ̀ mọ́ òun ni ó sọ irú iṣẹ́ tí ó ṣe ní àgọ́ ara wa àti dúpẹ́ fún Ọlọ́run fún àwọn èèyàn tó ti lò ó tí wọ́n lè sọ pé pẹ̀lú olóòótọ́ Ọlọ́run àwọn rí ìwúlò rẹ̀ nínú àgọ́ ara òun náà ni marathon extra mo tún rẹ́ nìkan tó pè mí lálẹ́ àná pé ẹgbọ́ àwọn tí ọba jẹ́ ọkùnrin táwọn ò lè takùtù dáadáa kí ni káwọn ó lò pọ̀ mọ́ onírúurú lẹ́ jẹ́ láàárọ̀ kùtùkùtù tí ẹ sì ń marathon lé lórí ní àárọ̀ kùtùkùtù ká tó jẹ nǹkan kan àbí. ká tó jẹ nǹkan kan wọ́n ti jẹ orógbó wọ́n wà mú marathon lé lórí mo ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọn pé àwa tó bá pẹ̀lú ọ̀nà yìí là ń gbà ẹ jẹ́ àrí pé tá a bá ti ń parí ètò ògùn àjíṣà ká sọ pé gbé marathon lura kí wọ́n jẹ orógbó yẹn tí wọ́n sì gbé marathon lura bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tí yóò ṣe ọ̀kan nìyẹn ń bẹ̀. ó ti rí iṣẹ́ ló ń ṣe ṣùgbọ́n mo fẹ́ dárúkọ egbòogi kan láàárọ̀ yìí tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá tí a fi tí a kọ bí ara sí àtọ́jẹ́ pé tó lórí tẹlẹ́wọ̀n ọkùnrin tóbìnrin òun náà ni ó dára fún òun náà ni mò ń pè ní solution abamijọ sẹ́rí solution yìí òun ní egbògi tó ń rí sí gbogbo àwọn àrùn kárùn àwọn àìlera tí ó dàbẹ́ ni wípé a kó yálà látara ìbálòpọ̀ yálà láti ibi tá à ń tẹ̀yọ́ sí yálà látara omi tá a mú yálà látara àwọn àdúgbò tí à ń gbé tí a lè pè ní viral infection tàbí STI àrùn oríṣiríṣi àwọn àrùn tí a lè kó látara ìbálòpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ọkùnrin tọkùnrin bóyá látara ìfẹnukò àwọn oríṣiríṣi ọ̀nà lálẹ́gbà kó irú àìsàn yìí tẹ́rí solution abamijọ ó dáa lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ fún àwọn obìnrin tí nǹkan éèlà wọn tí kò wá dédé tó sì dàbí ẹni wípé kò jẹ́ kí ẹlòmíì orí ọ̀nà àbáyọ sí àti rí oyún ní àti máa sọ fún wa wípé àìróyún ní kì í ṣe àrùn àìróyún ní kì í ṣe àrùn tí ó jẹ́ wípé kò lè kúrò tí ó bá lọ́wọ́ ayé nú nílé iṣẹ́ Khalifa abájáde Ọlọ́run tẹ̀ wá ìràn wá lọ́wọ́ láti lè mójútó pẹ̀lú egbòogi tí a pè ní solution abamijọ yìí so lára rẹ̀ náà láti ní yọ́bì lára rẹ̀ láti ní sófrì lára rẹ̀ láti ní caplus lára rẹ̀ láti ní hypercare lára rẹ̀ òun náà láti ní hp
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. We put our trust in you. a ní olómi. You are the beginning of the beginning. pé egbògi tá à ń You pè are the ní Alpha. antidote yìí Your name ọlágbára o ó is the yẹ ká Alpha ní and the nílé Omega. o ó yẹ ká ní nílé o. We put pàápàá our jùlọ àwọn trust in you. ọkùnrin nínú oòrùn tá a wà yìí àtọkùnrin With àtobìnrin Nothing shall oríṣiríṣi be ọ̀nà lèyàn lè gbà impossible. kárùn o. Take over our oríṣiríṣi nations. ọ̀nà lèyàn lè gbà kárùn In this bẹ́ẹ̀ bá new ti ní beginning, antidote ńlé pàápàá jùlọ every tí a ò form fẹ́ of ní doubt, àrùn every títọ̀ form of anything that is tí ó evil. dàbí ẹni wípé ń yọ Cast àwa them ọkùnrin away. lẹ́nu tàbá tí ń Let kọjá us put àádọ́ta our ọdún trust in you sókè forever. ẹ̀jẹ̀ àmójútó So that we ó bẹ ní can gbogbo enjoy àwọn our new ọ́fíìsì ilé iṣẹ́ beginning. tàléfà àti gbogbo àwọn ibi tí wọ́n ti ń bá As wa we ta move ọjà on, pátápátá. we are going to pray nítorí àkókò wa ẹ bá wa that pé ẹ̀rọ our ìbáraẹnisọ̀rọ̀ altars iléeṣẹ́ shall be Khalifa fún àwọn haunted tó bá by fẹ́ God bá wọn sọ̀rọ̀. himself. All those who are ẹ̀rọ haunting us ìbánisọ̀rọ̀ in wa our tí nations, a máa ń lò tí àwọn that èèyàn lè God pè will sí haunt nígbà them. yòówù tó bá wù wọ́n He will òun cast náà ní them down. 090 That is concerning our security. 69 If we have a new beginning 23 and the devil is still around, 46 how are we going to enjoy it? 33 Pray fervently in one accord. Haunt all our altars in our nations. Cast them down. 69 Deal with them. 23 Destroy them. 46 Altars within and altars without. 33 Altars in nọ́mbà our ilé nations iṣẹ́ and Khalifa ni ẹ bí outside wọ́n pè our lọ́sàn bí wọ́n nations. pè láàárọ̀ bí wọ́n pè lálẹ́ Wherever they may àti ká be. mọ̀ pé lóru o Those who are torí not pé wishing us well. òǹkàkùn náà ní ọ̀sán àti Those who are destroying what God is doing ẹ̀yin through tẹ́ wá all sọ̀rọ̀ tí wọ́n bá our fẹ́ wá gba leaders. nọ́mbà yín pa àbí béèrè kan Those who àbí míì tí wọ́n are fẹ́ just trying to make us nọ́mbà ti sorrowful mi gẹ́gẹ́ bí atọ́kùn with ètò all that God has ilé done iṣẹ́ for us Khalifa in this Therapy nation. Let us ask God 080 to put them down. Pull 62 them down. 62 Hunt them yourself. 29 We have no power, we have no weapon. Our weapon of the weapon of our 080 security is in your hands. 62 Jehovah, 29 cast them down for us. 82 Cast them down for 12 us. 12 mo rọ Hunt gbogbo all our àwọn èèyàn wa ní hunters. agbègbè àdúrà wáyé Wherever pátápátá their pé power kí may wọ́n mọ̀ be, ṣàfihàn as aago mẹ́ta long sí as they aago are seen in the mẹ́rin land nírọ̀lẹ́ or in the òní sea, gbogbo pinpin yìí you are the one yóò who pin created àwọn everywhere. ọ́fíìsì wa yòókù They náà have ti no sílẹ̀ ní hiding place Ìṣẹ́yìn today. ilé bàbá Ìsáyọ̀ Ọ̀kẹ́lá wa ẹ má Send gbàgbé ní down òkè ìhòòhà níbi your tá a wà hunters. lọ́wọ́lọ́wọ́ yìí ní ìdí àrà lọ́jà Cast ìkíà all our níbẹ̀ ni a hunters kalẹ̀ sí down. nílé epo ap Give la wà us ní Ṣakí victory. ilé Take care ọ̀pálẹ̀mí of our ọlọ́dà la wà ní security in Ọ̀yọ́ this àwọn nation. alágbàtà wa pọ̀ káàkiri It has been sad news ní again. ìlú Ìjó ìyá Killing Umar ní bẹ́ẹ̀bẹ́ 167 ní people in a Ìwéré day ilé in a Sunday place. Ọ̀jẹ̀délé In a nílùú state. Ìgàngàn Àṣàgbọ́nọ́jímọ̀ ní Tápà God Àfà of Fàtáì heaven. lérúwà mọ́mí tọ́fẹ̀ẹ́sì àti mọ́mí Victor ní Sùkùkì àti bẹ́ẹ̀ bọ́ nílà látọ̀ ìyá Dásọ́lá Olóògùn níwájú mọ́sálásí ṣọ́ọ̀ṣì Mọ̀lẹ́ nílùú Gbóọ̀rà alàgbà Adétúnjí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ògbómọ̀ṣọ́ ní ilé tí wọ́n kọ lórúkọ Jésù sí ní Òkè Ìṣẹ́rin níbẹ̀ ni wọ́n wà kí wọ́n kàn sí wọn. Tear them apart. Destroy them. Make their weapons to become nothing. Náà àwọn tí mo fẹ́ gba àwọn èèyàn wá mọ̀ràn ni pé ẹ má jẹ́ kí a dúró de ìgbà tí àìsàn ó kì wá lọ́rùn mọ́lẹ̀ kìí jáde bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kìí lọ bọ̀rọ̀ ẹ jẹ́ ká rí dájú pé a dènà àrùn ní òpó kan ṣoṣo tí iléeṣẹ́ Khalifa gbé dá nínú yẹn pé ká mẹ́sọ̀ pé a pìvẹ́ǹtì kìí ṣe pé ká máa treat torí pé prevention is better than cure tábàlà àtọ́jú rẹ̀ ó lè má jáde bọ̀rọ̀ eléyìí tí ìmọ̀ gbà wá lákòókò ó sì mọ̀ sí àlàáfíà wa lọ́wọ́ tàbí sọ pé ẹ jẹ́ ká dènà àrùn ẹ jẹ́ ká dènà àrùn tó mò ń gba ọkùnrin àti obìnrin nímọ̀ràn pé ẹ máa dènà rẹ̀ ní o ẹ má jẹ́ òun mú yín o Ọlọ́run bá mi ló sàánú ẹnìkọ̀ọ̀kan wa. Goodness and mercy of God. Adémọ́lá Àlàbí ló sọ Shall we wípé ask him? ọ̀sẹ̀ yìí wíkẹ̀ndì yìí ẹja jẹun níwọ̀nba ní o Even as are taking charge of our Ọlọ́run bá mi hunters. yọ lànà ẹnìkọ̀ọ̀kan wa. Lead us and guide us a máa retí nílò àdó to àwọn our yìí. restoration. Restore us. All that we have lost, don't give your partner. gbogbo ìlú gangan. Please hold him or her Khalifa tight. therapy ló pé ẹṣin We tẹ are gba ìsọ̀ praying láàyè together ó yá today. lọ́dún tuntun yìí kí gbogbo
gbowó jọ lé àìsàn tó kún àrùn ọ̀gbẹ́ pẹ̀lú àpàjáde ìdóògùn bílẹ̀ tí ilé iṣẹ́ wa jáde ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà láti lè ṣàṣègùn bílẹ̀ ní ayélujára Khalifa herbal therapy àwa là ń pàjáde ìdóògùn bílẹ̀ ní marathon extra tó dùn tẹ́ ẹ bá papọ̀ kan fi lóní sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágbára àyà jíjà wà gbígbà ẹgbẹ́ korí tó sọ ni àìróorun sún jẹ̀díjẹ̀dí ìbàdí ríro tí ò jẹ́ kọ́ mọ́kùnrin ó lè ṣe déédéé lọ́dún olólùfẹ́ obìnrin tó ń rìn nira lákòókò kọ́ àlejò lọ́wọ́ marathon ẹ̀ ò tún jẹ́ gbogbo ẹ̀ mọ́ ó jẹ́ ibi ọ̀sẹ̀ ìlera ìní ẹ̀ máa bọ̀ gbogbo ẹ̀yà ara gbọ̀ngàn pẹ̀lú 3,000 naira péré inú ẹ̀ lẹ́ ti gba káàdì inú ẹ̀ lẹ́ ti ṣàyẹ̀ fún yín inú ẹ̀ lẹ́ ti gba marathon extra bitters ńlá tó tún fún yín ní marathon flusher tó ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù ẹ̀yin tẹ́ bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira yẹn mú dání pẹ̀lú owó péréte tó ń fi rògùn Monday February 9 títí di Saturday February 14 lọ́sẹ̀ ìlera yóò fi máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àrọ̀ dáago márùn-ún rọ̀lẹ́ sọ̀rọ̀ aṣíwájú yẹ fúnlẹ̀ yẹn òkè àtàkùn ìlú gọ̀gàn ní o ti wáyé o 09069234633 Khalifa herbal therapy ló ní Khalifa ìsọ̀lùgbà. bó ṣe jẹ́ lẹ́gbọ́n àwọn ọmọ fi àsìkò àmọ̀ fi dágbére fún títí àárọ̀ lórí ètò. This is our desire tonight. bí o ṣe mi àti yín àpàdé aago méjì ọ̀sán a new beginning new beginning indeed aago méjì sí aago mẹ́ta náà ní títí ìgbà náà ọlárìnwájú alimi ló kọ èmi ò ní kú o shall be repaired and we shall enjoy restoration. so bó ṣe jẹ́ náà lẹ gbọ́n gbogbo èèyàn lára wa àmọ́ rírì yín bí ẹ̀ ṣe ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá láṣẹ Èdùmàrè á máa rírì and we shall have peace. etí yín kò ní kọ let us begin to give him thanks. àwa náà ẹnu wa kò ní kọ advance thanks láṣẹ Èdùmàrè abẹ́rẹ́kẹ́rẹ́ that God has done it for us. lórí ìròyìn that is why we said we need to trust him. If you trust God, and you know he's the King of Kings and the Lord of Hosts. Ire bá wa lókè èfò ó di kóró ere bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandan yóò máa dàn títí dalẹ́.